wọ́n lọ fún interview kankan mọ́ èmi mọ ẹni tí mo ní Ibrahim ò ní báyọ̀ ṣe interview lórí ọ̀rọ̀ yín mọ́ ẹ̀yin ni mo rí pé ẹ má bínú Austin Emmanuel ẹ má ṣe bí obìnrin. First wife Ibrahim Yekini tí gbogbo èèyàn pè ní Ìtẹ̀lẹ̀ àwọn ni wọ́n fẹ́ sọ̀rọ̀ níbí báyìí wọ́n fẹ́ dá sí awuyewuye tó ń lọ láàrin Ibrahim Yekini àti Austin Emmanuel tẹ́ ò bá gbàgbé rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ láti bí ọdún kan sẹ́yìn níbi tí Austin Emmanuel tí wọ́n ti grant interview kan wípé ọ̀rẹ́ close friend ni àwọn àti Ìtẹ̀lẹ̀ jẹ́ pé Ìtẹ̀lẹ̀ nígbà tí wọ́n á di ẹni tí ó wá lókìkí ó wá ṣe bẹ́ẹ̀ ni pé kò mọ òun mọ́. ọ̀dọ̀ mi ni àwọn èèyàn pọ̀ tó mọ Ibrahim lọ́dọ̀ mi Ibrahim Ìtẹ̀lẹ̀ àwọn èèyàn pọ̀ tó mọ̀ lọ́dọ̀ mi àbá ọ̀dọ̀ mi ni Paso ti mọ̀ ọ̀dọ̀ mi ni Tóyìn Àyìnmákù ti mọ̀ ọ̀dọ̀ mi ni Fẹ́mi Adébáyọ̀ ti mọ̀ ọ̀dọ̀ mi ni so many people ti mọ̀ so tó máa náà ń ṣe fíìmù nígbà kan ó ń ṣe èèyàn máa ń ṣe fíìmù abẹ́lé èèyàn ń ṣe fíìmù dẹ́gbẹ́ èèyàn sì ń ṣe pé wọ́n ti mọ̀ wọ́n ibo láti mọ̀ ẹ́ gangan àwọn fáǹsì tó pọ̀ ní fáǹsì lọ́jọ́ tèmi wọ́n sọ fún Ibrahim Yekini pé àwa amọ̀ ẹ́ tú Austin Emmanuel. ẹ jẹ́ ká gbọ́ interview tí Ibrahim Yekini tí àwọn náà ṣe níbi tí wọ́n ti mọ Austin Emmanuel ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. báwo la ṣe mọ́ra. bẹ́ẹ̀ni. so Madam Sherry ni mo kọ́kọ́ mọ̀ wọ́n wà nínú first film Ìtẹ̀lẹ̀ àwọn ló ṣe ìyàwó bàbá Suara so àwọn tó bá wo fíìmù yẹn ó ti pẹ́ wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ. Madam Sherry wà nínú second film mi Ẹkùn Mẹ́ta mi ti pàdé Austin rí àti ìrírà mi ti mọ̀ rí o ṣé mọ̀ kó di méjì ẹ ṣe àmọ̀ pé mi lè ṣe tí má ṣe tẹ̀lé ṣe next week ni mo ṣe Ẹkùn Mẹ́ta ni so ó jìnnà síra wọn so bóyá kí n sọ fún Ìtẹ̀lẹ̀ àtẹkùn Mẹ́ta bí ọdún méjì síra wọn ni so lẹ́yìn yẹn mo tún wá ṣe Ẹlẹ́dàá Ẹnìkan which is love story kan tí mo ṣe mi àti Ṣọlá Àṣàdẹ́kọ̀ ṣé mọ̀ pé fíìmù mi di mẹ́ta so àtàtìgbà tí mo tún wá ṣe Ẹlẹ́dàá Ẹnìkan yẹn mi àtàwọn Madam Sherry ti ń súnmọ́ra nǹkan so lọ́jọ́ kan mo wá pàdé Austin lọ́dọ̀ wọn ní òun ni bí wọ́n máa ń bá wọn kọ script mo kàn ń sọ bó ṣe rí mi ń sọ láti downgrade anybody wọn náà ló máa ń bá wọn kọ script nǹkan kan bá ṣe mọ́ra nìyẹn so bóyá later nínú ìrìn àjò yẹn bóyá lòun àti ọmọ Madam Sherry which is Jùmọ̀kẹ́ lọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ra ìgbà tí mo wá fẹ́ ṣe fíìmù ẹlẹ́ẹ̀kẹrin which is Kò Ṣeé Mú ni Austin ṣe wà ní èmi ni mo kọ́kọ́ lò sínú fíìmù tọ̀dọ̀ mi which is Kò Ṣeé Mú èmi ò tí ì sí nínú fíìmù ẹ̀ kankan rí ẹ má gbàgbé mo ní mo ti ṣe tẹ́lẹ̀ Madam Sherry wà ń bẹ Ẹkùn Mẹ́ta Madam Sherry wà ń bẹ Ẹlẹ́dàá Ẹnìkan Madam Sherry sí mẹ́ because bóyá bí forecast ní fíìmù yẹn you understand lẹ́yìn yẹn ni mo ṣe wá ṣe Kò Ṣeé Mú so Kò Ṣeé Mú yẹn ni Austin ṣe wà which is one ghetto story Austin wà ń bẹ Big Val wà ń bẹ Dàmọ́lá Ọlátúnjí wà ń bẹ àwọn tó ti wo fíìmù yẹn wọ́n máa ti mọ̀ àti yé wọn so bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣé wàá rí ìrìn àjò tájọ́ ń ṣe gangan ìrìn àjò iṣẹ́ ni. ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí first wife Ibrahim Yekini tí wọ́n fẹ́ sọ nítorí wọ́n fẹ́ tan ìmọ́lẹ̀ sínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ àgbọ̀n kan tí wọ́n fẹ́ sọ. pé òun fa iṣu láàrin méjèèjì ẹ̀yin lẹ́yìn kọ́ ṣe interview lẹ́yìn yẹn Ibrahim náà lọ ṣe interview ìjọ tó ń ṣe interview yẹn mò ń wò tó ń sọ pé Austin ò ṣọ̀rẹ́ òun gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀bù mi lọ́jọ́ yẹn ni mo ní praise Ibrahim ṣe báyìí tó sọ orú nǹkan tó sọ yìí pé ìjà ló dé tó rin dòwe Austin mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀yìn ẹ máa ṣílẹ̀kùn fọ́tà tẹ́bà fi gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀ ẹ máa fààyè fọ́tà láti wọlé ṣe understand ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run àti pé ó ní nǹkan kan tẹ́yìn náà máa ń sọ tí mo believe pé kò necessary tó máa sọ wípé àtàrà yín ló ti mọ̀yàn àtàrà yín ló ti mèèyàn báyìí kí Ibrahim tó mọ̀yìn ó ti ṣe ìkómọ ọmọ 6 ló ti ṣe ìkómọ jáde ìkejì mi ti bí 2 èmi ti bí 4 tèmi Ibrahim ti ṣe ìkómọ Saheed mi ní first born ẹ̀ eléré ló pè ṣe understand so ẹ̀yin gba ẹlẹ́mí ṣe mọ̀yìn ìgbà tèmi dẹ̀ mọ̀yìn ọ̀rẹ́ lèmi mọ̀yìn but ẹ bá notice Ibrahim dáadáa mi ìmọ̀ bóyá ti ṣe nǹkan kan fún rí Ibrahim ń fún betrayal ní another chance kò ń fún ní second chance mi ìmọ̀ tó dà yín pọ̀ o mi ò mọ̀
but mo notice mo dẹ̀ study mo rí pé èèyàn tí inú ẹ̀ lè ní ó wá ti rí bẹ́ẹ̀ nìyẹn. Austin, mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín, ẹ má fààyè fọ́tà láti wọlé sí yín lára. Ọ̀rẹ́ lèmi jọ mọ̀ yín, bèmi kò mọ̀ pé láyé ìkó sí béèyàn ṣe lè ṣọ̀rẹ́ títí ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún. Ṣé mọ̀ pé ẹ̀yin náà mọ̀ kò sí, oníkálùkù máa padà lọ náà ni. Ó lóun ò mọ̀ yín mọ́ nìyẹn, ẹ fi Ibrahim sílẹ̀ because nǹkan tí Kẹ́mi tí kọ àwọn kọ̀ọ̀kan wọ́n ti ẹ mọ̀ bíi pé ẹ ti fẹ́ máa fọ́tà láyè. Ṣé ẹ understand? Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Austin, mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lé kálùkù máa lọ ẹ̀. Ẹ má lọ fún interview kankan mọ́. Èmi mọ ẹni tí mo ní. Ibrahim ò ní báyọ̀ ṣe interview lórí ọ̀rọ̀ yín mọ́. Ẹ̀yin ni mo rí pé ẹ má bínú Austin Manuel, ẹ má ṣe bí obìnrin. Ọlọ́run, wọ́n notice yín ni. Kò ṣe pé mo fi sọ̀rọ̀ tí ò dá ń pa yín torí t'Ọlọ́run. Ẹ má báyọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ mọ́. Ẹ má ṣe interview pẹ̀lú ẹnì kankan mọ́. Ìjọ wedding yín mo ṣàwà ń bẹ̀. Madam Sherry, mọ́mì ló fún mi láṣọ. Ó fún mi láǹkàrá pẹ̀lú lace. If máa ṣe picture yẹn sínú fídíò tí mò ń ṣe yìí. Máa fi fọ́tò ìgbà wedding yín síbẹ̀. Ibrahim ti mi fẹ́ máa sọ̀rọ̀ tí ò dá wallahi lazim. Ibrahim ti dìde kó tó di pé mọ́ra. Ó ti dìde kó tó. Èèyàn àwọn méjì kan wà tí mi fẹ́ kí Ibrahim gbàgbé láyé wọn. Tẹ́ pé bí mi ṣe rí wọn tí mi mọ̀ wọn tí mi mọ̀ bí tó wà, ó máa ń dá dùn mí. Òun ni Don Richard, ẹ má bínú pé mo pè yín ní orúkọ bẹ́ẹ̀ yẹn torí t'Ọlọ́run bàbá mi ẹ jọ̀ọ́. Àwọn tó lè sọ pé Ibrahim tara àwọn dìde àwọn nìyẹn. Àti best Kabest tó bá rí fídíò mi máa ní Dúpẹ́ rẹ̀. Àwọn méjì yẹn ni mo believe pé ọ̀rọ̀ wọ́n lè sọrú nǹkan tó sọ yìí kí n rí pé ọ̀rọ̀ ló sọ. But Austin, ohun tó dá yín pọ̀ ló tú yín ká. Ẹ má bínú torí t'Ọlọ́run bàbá mi. Ohun tó dá ẹ̀yin àti Ibrahim pọ̀ òun ló tú yín ká. But ẹ wò ẹ má fi àyè fún ọ̀tá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín. Tó wá pé nǹkan tí Ibrahim sọ nínú interview ẹ̀ kò tẹ́ ó lẹ́yìn ẹ̀ kì í ṣọ̀rẹ́. Èmi mọ̀ pọ̀ rẹ̀ ní. Torí òun ló best yín. Mo sọ fáwọn tó wà ní shop mi lọ́jọ́ yẹn pé ọ̀rọ̀ tí Ibrahim dẹ̀ sọ ìyá ó dẹ̀ kù díẹ̀ káàtó pé inú Ibrahim lé pé ní tí ó bá lè bá ṣe kò ní bá ṣe mọ́ for life ni. Torí òun ló best yín. Gbogbo ìgbà yẹn ṣáwà rí mọ́ ni. Èmi ò rí mọ́ náà. Ìjọ wedding yín ni mo rí. Mo dẹ̀ wà máa fi fọ́tò ìgbà wedding yín síbẹ̀. So Ibrahim ti ṣe kó ọmọ mẹ́fà èmi mẹ́rin kejì mi méjì. Ibrahim ti ṣe kó ó ti gbé ọmọ mẹ́fà jáde kó tó di pẹ̀yìn àti ẹ̀ mọ́ra. Kò ń ṣe pẹ́yìn lẹ́sọ́dé èèyàn o. Bò èèyàn máa ń tara èèyàn mọ̀yàn. Mo gbọ́ tẹ́ sọ pé ẹ̀yin lẹ mú mọ Paso possible. Bò Ibrahim ti mọ Paso. Ẹ má bínú Alhaji pé mo pè yín bẹ́ẹ̀ torí t'Ọlọ́run. Ibrahim ti mọ Alhaji tipẹ́tipẹ́ torí mo rántí Powerline. Ẹ tó bá ti fẹ́ mọ deep story Ibrahim dáadáa lọ sí Powerline ghetto ní Powerline jẹ́ ẹ lọ bèrè ẹ̀. Ibrahim mo notice ẹ̀ débi pé èèyàn tí Ibrahim bá ti nóhun ò bá ṣe mọ́ kò bá ṣe mọ́ nìyẹn. Ṣé àwọn ọ̀dẹ́sọ́ mọ́ pé kí ló fà á tó fi rí bẹ́ẹ̀? Mo ní bóyá kọ̀sẹ̀ jáyé àṣàfihàn pé ẹni tó bá ti betray ẹ̀ kò ń bá ṣe mọ́. But ìtorí nǹkan tí mo ṣe fídíò yìí ni pé ó ní èèyàn méjì kan tí mi fẹ́ kí Ibrahim gbàgbé láyé wọn. Láyé òní Don Richard jọ nítorí t'Ọlọ́run. Mo fi ara ìyá tó ta rẹ̀ jáde mo fi bẹ́ẹ̀ jọ mi fẹ́ kó gbàgbé Don Richard. Don Richard lèèyàn tèmi mọ̀ pé ó jẹ́ tó ta rẹ̀ dìde. Don Richard Kabest náà try èèyàn ni wọ́n torí t'Ọlọ́run. Ibrahim jọ ṣíríwà àti Austin ẹ má bínú o. Ohun tó dá yín pọ̀ òun ló tú yín ká lọ́dọ̀ tèmi. Torí ìgbà tí tèmi ṣẹlẹ̀ gbogbo yín ni mo sáwá bá dá mi lóhùn. So ó ti ṣẹlẹ̀ ní olóhùn ìṣọ̀rẹ́ yín kò ń ṣọ̀rẹ́ yín nìyẹn. Ẹ fi sílẹ̀. Ẹ má wá ṣubú ara yín. Ṣubú Austin ẹ̀yin náà máa dìde. Inshallah bukura to life. Òun náà tó ti ń dìde kò ní jábọ́. Inshallah bukura to life. Torí mo bímọ fún mi ìwá ṣubú ẹ̀. Bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yín yẹn I'm not happy mi ìwà happy inú mi ò dùn. Because tí ẹ̀yin méjì bá ní kẹ́ sọ̀rọ̀ nǹkan á bàjẹ́ gan. Ẹnu ẹ̀yin méjèèjì dẹ̀ làwọn èèyàn ń dúró dè.
ṣé ní interview tẹ̀tẹ̀ ló ń ṣe Austin obìnrin ní ọláìlàzìn obìnrin ni mo rí ẹ má lọ ṣe interview kankan mọ́ ẹ má yẹ káwọn èèyàn máa gbọ́ ọ̀rọ̀ yín tẹ́ bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn máa di àwọn ọ̀rọ̀ mú mo dẹ̀ jẹ́rẹ̀ẹ́ ní tí mo ní kò ní lọ ṣe interview lórí ọ̀rọ̀ yín mọ́ nǹkan ẹyọkan tó ti sọ ló ti sọ ẹ̀ kò bá yín ṣe mọ́ kò fẹ́ bá yín ṣe mọ́ ló ti sọ ẹ̀ so Austin ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run èmi wá bẹ̀yìn ni ẹ jẹ́ kí ìjà tán tó bá lóun ò mọ̀ yín rí ẹ fi sílẹ̀ tó bá lóun ò bá yín ṣe mọ́ ẹ fi sílẹ̀ ẹ ṣubú náà ṣé mọ̀ pé lára ìjà tẹ́yìn méjèèjì ń jà yìí ṣé máa ń mọ tí ò bá ti tara yín dìde bọ́dí tí ìjà tẹ́ ń jà ikùn ò fẹ́ fìsì bí ikùn ò fẹ́ fìsì bí ṣé ẹ understand ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Austin ẹ̀yin mo wá bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ fi Ibrahim sílẹ̀ torí t'Ọlọ́run ẹ má lọ ṣe interview kankan mọ́ ẹ má báyàn rojọ́ kankan mọ́ kẹmí tí sọ̀rọ̀ ẹ ní ẹ fẹ́ sọ lójú mi wàláì Austin wàláì razim ẹ má ṣe bí obìnrin ká ní mo náà bá yín ni màá ti pè yín fún ara mi wàláì fọ́tò wedding yín màá gbé síbẹ̀ ṣe mú wẹ̀ méjì bẹ́ẹ̀ ń jó tẹ́ṣe ń ṣe tẹ́ṣe jọ́ ń ṣọ̀rẹ̀ èmi mọ̀ pọ̀ rẹ̀ ní o ìjà ló dé tó rí dòwe ó dé lóhun òṣọ̀rẹ́ yín mọ́ nìyẹn ẹ fi Ibrahim sílẹ̀ ẹ má bara yín lórúkọ jẹ́ ẹ má jara yín wálẹ̀ torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má báyàn sọ̀rọ̀ kankan pa ẹ̀ mọ́ ẹ fi sílẹ̀ tó bá ṣàyà àṣà rẹ̀ jà gẹ́gẹ́ bí mo gbọ́ interview tí Kabesti ṣe má bínú torí t'Ọlọ́run pé mo pè yín bẹ́ẹ̀ tán ní ògo ló ń dààmú ẹ̀yin méjèèjì tó kì í sọ bẹ́ẹ̀ ògo ń dààmú ẹ̀yin méjèèjì so ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run mi ì ṣerú nǹkan báyìí Ibrahim náà ló kọ́kọ́ gbé mi jáde for the first time tí mo fi ṣerú nǹkan báyìí bọ́ ẹ jọ̀ọ́ mi ì fẹ́ máa fàyè fọ́tà mi ì fẹ́ kẹ́ fàyè fọ́tà torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fi títóbi Ọlọ́run àtàtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀sìn ẹ̀yin gangan mo wá bẹ̀ torí mo rí pé ẹ̀yin lẹ máa ń ẹ má bínú ẹ̀yin lẹ máa ń sábà ń sọ̀rọ̀ ẹ má ṣe bí obìnrin ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ wọlá tèmi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ìjà tán ẹ má bá sàn kankan tó bá ní kí ló ṣe yín ẹ ní kó sọ̀rọ̀ mi kò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣẹgbọ́ ẹ jọ̀ọ́ Ibrahim ẹ wò ẹ ṣá ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ẹ má sọ̀rọ̀ tí ò dáa ẹ má sọ̀rọ̀ tí ò ní tán tẹ́yìn bá ti ń sọ̀rọ̀ àwọn ọmọ tó wà lẹ́yìn náà máa sọ̀rọ̀ àwọn ọmọ tó wà lẹ́yìn tiẹ̀ náà máa sọ̀rọ̀ so mi ò fẹ́ ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Austin ẹ̀yin ni mo bẹ̀ ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín gbogbo yín lẹ máa ṣòwò jèrè ẹ ní ṣòwò short màá tag fọ́tò ìgbà wedding mi àti ẹ̀kẹ́ bá lè mọ̀ pé Ibrahim ló kéré ń gbà yẹn èmi dẹ̀ ti bímọ tán gbà yẹn kó tó rí pé ẹ ṣe ìyàwó so kò ń ṣe pó kéré torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ ṣẹgbọ́. Kẹ́mi tí ṣọ́rọ̀ Austin tọ́ sí ẹ lẹ́nu Kẹ́mi ṣé ọ̀rọ̀ Austin ṣó tọ́ sí ẹ lẹ́nu ìwọ níwọ náṣìírí Austin tó bá náṣìírí Austin sọ síta ọmọọba àwa máa pìtàn fún ẹ Kẹ́mi. ọmọọba róòdù tó fẹ́ wọ̀ yẹn àtàrí àjànàkú ni kò ń ṣẹrù ọmọdé róòdù tó fẹ́ gbà yẹn àtàrí àjànàkú ni kò ń ṣẹrù ọmọdé torí pé róòdù tó ń wò yẹn fẹ́ǹsì tó wà ní róòdù yẹn ó ga gan àwọn ọmọ ró tún wá kó láyàn tó pọ̀ síbẹ̀ róòdù yẹn is not for children normal táwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ Austin Kẹ́mi tí ṣọ́rọ̀ Austin tọ́ sí ẹ lẹ́nu Kẹ́mi ṣé ọ̀rọ̀ Austin ṣó tọ́ sí ẹ lẹ́nu oore máa ń pẹ́ aṣiyèrè máa ń gbàgbé wàláì kí ló dé tẹ̀yìn èèyàn ní indọ́sírì tẹ́ẹ̀kì ń forí tẹ́ẹ̀kì ń gbóríyìn fẹ́ tó bá ṣe náà kí ló dé tó jẹ́ pé tó bá ṣe yẹn ló máa ń dọ̀tá yín mi ò mọ̀
ìwọ ni wọ́n náṣìírí Austin tó bá náṣìírí Austin sọ síta ọmọọba àwa máa pìtàn fún ẹ Kẹ́mi a máa sọ̀rọ̀ tó fi máa fọ́ bojú fún ẹ ìwọ náṣìírí Austin gbogbo èèyàn tí ẹ wá ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ ìwọ ọmọ tí wọ́n lò nù Kọ́lé Oṣó yẹn bóyá ló ti ṣe fíìmù 10 láyé ẹ ọ̀rọ̀ tó ń sọ ìmàtá tí wọ́n ń sọ yìí nígbà tí màtá yẹn wà tí gbogbo wa jọ wà ó sì máa wà ní secondary school ìwọ wa ń dá sọ̀rọ̀ tó mọ̀ ìwọ ọmọ tó sì ti tírèènì gan ò lè jọmọ Chelsea àwọn ọmọ indọ́sírì yìí wèrè wà gan o wèrè wà gan Austin Kẹ́mi ò náṣìírí Austin ṣàṣírí jáde náà ta ló bẹ̀ kó má sọ ẹ̀yin ò mọ̀ wípé tó bá búyà tiwọn wọ́n máa búyà tiwa náà nǹkan tí ò ń yé èèyàn ọmọ èèyàn nìyẹn nǹkan tí ò ń yé yín nìyẹn pé tó bá ti búyà èèyàn náà máa búyà onítọ̀hún padà wọ́n wá búyà yín padà sí ara ń ta yín ọmọ ó lọ fà tó bá tiẹ̀ ń jáde fún gbogbo èèyàn Kẹ́mi kò ṣerú Austin lẹ́nu ẹ ìgbà tó fẹ́ jáde tó fẹ́ sọ̀rọ̀ ò kọ́kọ́ rò pé ọ̀rọ̀ Austin ni mo fẹ́ sọ yìí bọ̀ kò sí wèrè orí social media ìyájọ́ wà ń bẹ̀ ni ẹ dá wèrè lẹ̀ káwa náà dá wèrè lẹ̀ ẹ máa mọ̀ pé ọmọ ogun pọ̀ gan àwọn ni Lion ti sọ fún ẹ kí ló fẹ́ fa gbogbo irú yẹn anybody náà jọ ń ṣe interview normal mi gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ yìí jù torí wọ òbí tí òbí náà ọmọ eku ní ẹnu tá à ń sọ yìí ó kéré gan tí má ti ń lọ fà lórí ọ̀rọ̀ wọ ó fẹ́ máa first trend ni ó fẹ́ máa first trend wọ́n máa. Kẹ́mi mo fún ẹ ní 48 hours àṣírí Austin tó ló ní lọ́wọ́ ẹ kó wá sọ síta káyé gbọ́ tó o bá sọ àṣírí yẹn láàrin 48 hours á jẹ́ pé ojú tì ẹ́ á jẹ́ pé o mọ ohun tó ń sọ á jẹ́ pé rádaràda ló kàn jáde wá ṣe sọ àṣírí yẹn kí gbogbo aká dálẹ̀ ká túṣà àkódà kó ṣerú ẹ lóní mórè.